àsìkò ìwé olùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sí inú oṣù tuntun oṣù alápọ̀nlé oṣù ìkẹ́ oṣù àlùbáríkà oṣù tó jẹ́ wípé gbogbo wa ló máa sàn sówó sàn sánwó sàn sí àìkú balẹ̀ ọ̀rọ̀ bá ṣe mú oṣù yìí lé ní inú wa dùn kàlẹ̀ láṣẹ Ọlọ́run Elédùmarè gbogbo ẹ̀yà kú happy new month sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ojútólé káàkiri àgbáńlá ayé èmi láti wọ̀nyí náà ní tòpé láti wọ̀nyí ni èmi ò lẹ́gbọ́n èmi ò lábúrò ẹ̀gbọ́n lèmi máa ń ní èmi ní láti wọlé yín àjọkí òre tí èyí gbé kejì yí àṣà náà ni àwọn ọlọ́dọ̀ bàbá Alubarika bàbá ọwọ́ ẹbùdà bàbá ọmọ olóríire bàbá tó jẹ́ wípé ìwọ tó bá ti ṣoríire ó ti dọ̀mọ wọn nìyẹn bàbá tó jẹ́ wípé àwọn eléyìí ẹ̀kọ́ lọ́run ṣe àná tó bá ti ní kan láti tá bá ní bàbá yìí ẹ ti mọ̀ pé kò sí ọ̀nà wá gbé wá tí ní ṣe kí ni tí wọn ò ní tú wẹ́lẹ́wẹ́lẹ́ òdu ni wọ́n wọ̀n tí ṣe àìmọ̀ fún olóko ṣùgbọ́n ṣíwájú ohun gbogbo kí bàbá kọ́kọ́ bá wa kí àmọ́ra lélẹ̀. ṣé èyí ó gé àdúrà wa gbà o àárí jẹ àárí mú òkè òkè lọ́lá yín ọmọ lọ o ẹ fi kékeré joyè ẹ fàgbà joyè ǹjọ́ gbéyàwó yín àjọpéjú àpéṣẹ o òkè olórí ẹbí káàbàtà òyìnbó ilé wa ọ̀gá wa Ojútólé number 1 wájúwájú làwọn náà máa lọ àti gbogbo ojú tí ń wò wá káàbàtà. ọyọ ni àmì aláhùnmọ àmì lágbára Ọlọ́run àmì láṣẹ ìgbìmọ̀ ìdúgbò lọ́la wá sí pápá lẹ́yìn ìbọn sí àwọn àgbéyẹ̀wò lórí ètò lẹ́yìn nítorí pé àwọn àbẹ̀rẹ̀ láti di òṣèlú láti máa lọ mú nítorí pé gbogbo wa pátápátá náà lòṣèlú pátápátá tí ń gbèlú náà lòṣèlú pé Elédùà má ṣe wá ní ọ̀jẹ̀lú ibẹ̀ láti kọ́kọ́ fẹ́ mú bàbá ṣe mọ̀ pé nígbà tí à ń gbọ́rọ̀ ọ̀dọ́ wá kíkà wò gbogbo tó sì wá ń tàbá ìrògbòdìyàn òṣèlú a máa dìbò wọ́n máa wọlé òní wọlé ló wà ń ta ṣùgbọ́n mo rántí wípé nínú ètò bíbélì kan tí a ṣe sẹ́yìn tí a sọ̀rọ̀ lórí ẹni tó máa wọlé yẹn ní ti ìdìbò ti presidential yẹn ilé amòfin náà ààrẹ orílẹ̀-èdè ẹ sọ fún wa wípé Bọ́lá Ahmed Tinubu lè rí pé ìbò ẹ̀ ó kún torí mò ń ṣe àlàyé ẹni ká máa ṣe lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tí ó ń gbọ́ wa wípé ẹni Bọ́lá Ahmed Tinubu lè rí típò ẹ̀ kún ṣùgbọ́n wá dárúkọ kankan lọ́jọ́ náà ẹni ọ̀tẹ̀ wípé ẹ rí pé ọ̀tẹ̀ wípé ṣùgbọ́n kọ́ ní ìdìbò kún ti Bọ́lá Ahmed wípé ọ̀tẹ̀ lọ padà tí ìbò ṣùgbọ́n ẹ̀dánulé sọ nǹkan síwájú ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wá pátápátá la rí pé Nàìjíríà wọ́n fi Nàìjíríà làkàlàkà lórí owó òṣòwò àti òjì àti níhù kò tiẹ̀ wá sí kankan mọ́ ìyẹn níta ṣùgbọ́n Bọ́lá Ahmed Tinubu wá sọ ọ̀rọ̀ pé torí ìdìbò tòun tó ń bọ̀ ló jẹ́ kí wọ́n kówó kúrò nílùú epo kò tún wá sẹ́po wípé torí tòun náà ṣe tún lọ kó epo pamọ́ àwa wò pé ṣé kò ń ṣọ̀rọ̀ ọ̀tẹ̀ tí bàbá Sanjọ́ kìíní àná ṣé nǹkan ló tún wá ń rú jáde díẹ̀díẹ̀ àbí làṣíníkà tó tàn yín wá o bàbá pé kílẹ̀ ní torí sí. ṣé èyí ó gé ìgbìyànjú ọ̀tẹ̀ pàṣẹ ń pa kan nìkan tó ń rú ọ̀gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ kí ni mo wí. bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. níjó ní ká sọ̀rọ̀ sórí gbogbo nǹkan kọ́ ni wọ́n fi jagun gbogbo jagunjagun kọ́ ló máa ń gbébọn o kí ni mo wí. gbogbo nǹkan kọ́ ló fi ń jagun gbogbo jagunjagun kọ́ ló gbébọn. àní bẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ níjọ́ téèyàn bá rí òṣìkà èèyàn ò ní mọ̀ kó ṣìkà ní sórí Nàìjíríà tá a wà lákòókò yìí a wà lákòókò ogun kí ni mo wí. ní Nàìjíríà tá a wà wáyé àkókò ogun la wà. gbogbo ogun kọ́ là ń gbébọn fẹ́ni ọba gbọ́n gbogbo ogun kọ́ là máa ń jà ká là máa ń gbébọn fẹ́ni ọba gbọ́n so orílẹ̀ yìí tí wọ́n ṣe yìí ọ̀tẹ̀ ni àwa sì ti rí kó tó dọjọ́ èyí tẹ́lẹ̀
wọ́n lè ní fi sọ pé ọ̀rọ̀ mi ó padà ṣẹ wọ́n sì padà gbàgbọ́ ọ̀rọ̀ wúwo jura wọn lọ gbogbo eléyìí làwa ti sọ kalẹ̀ tá a bá sọ kalẹ̀ ẹ̀yin ò tó ní rántí àwa ti sọ pé ọ̀tẹ̀ wà ńlẹ̀ àwọn èèyàn kan bínú lábẹ́lẹ̀ àwọn kan dìtẹ̀ lábẹ́lẹ̀ ṣé ìjọba tí ń ṣèjọba lọ́wọ́ tí wọ́n sì jẹ́ pé ẹgbẹ́ yẹn ló gbé ẹnìkan wọlé inú ẹgbẹ́ yẹn náà lẹ́ni yẹn tún wà ṣé lákòókò ìgbà yẹn ló yẹ kí wọ́n fowó sówó ló yẹ kí wọ́n jẹ́ képo wọn ṣé kínú aráàlú ọwá dùn ni àbí kínú ọmọ bí aráàlú ẹrùnú sí báwọn nọ́mbà 1 nínú ìjọba téèyàn ṣe tó níjọba kù díẹ̀ tí ó gbé lẹ̀ tẹ wá fi jẹ́ pé kálukú ọ̀wá rípo rà mọ́ à ń rípo 300 wọ́n rípo 250 àwáṣẹ̀ ríra ní àwọn ọ̀wá tó ẹ̀jẹ̀ tó lówó ẹ̀ rípo rà ọ̀dà ṣé wọ́n fẹ́ káràlú ó jáde dìbò ní ẹgbẹ́ òun ṣé wọ́n fẹ́ kí wọ́n fẹ́ràn rẹ̀ ní àbí kí wọ́n bínú ẹgbẹ́ òun kí ni mo wí ọ̀dà yeye oge o mo fẹ́ bi ilé ọ̀rọ̀ kan kọ́pọ̀ èèyàn dáràn àbí pé kọ́pọ̀ èèyàn pẹ́ níta wọ́n wá mú bí aago 11 àbágo 12 ń ta kí wọ́n wá mú délé kí wọ́n wá bi ìyàwó rẹ̀ amọ́kọ̀ rẹ̀ ọpẹ́ ń ta ọwọ́ alágo mélòó lẹ mú wọ́n láago 11 ni ó ní àà ọmọ ìyá lónìí bí aago 2 ló bá mú bí aago 3 bí aago 3 ságo aago 2 àbọ̀ bí aago 3 ló wọlé ìyàwó òní mo bí yín ṣé ó kó bọ́kọ ẹ̀ ní àbọ̀gbọ́kọ ẹ̀ lẹ̀. òun fúnra rẹ̀ ti kó ṣẹkẹṣẹkẹ sọ́kọ ẹ̀ lọ́wọ́. èmi ò sọ̀rọ̀ mọ́ ń gbà náà ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. àwọn torí ìdí tó fi mú òun ni kó pẹ́ wọlé òun ò tẹ̀ tí wọ́n máa rìdíùsì aago. wọ́n láwọn mú láago 11. ó ti pẹ́ ó wá ní aago 3. àwọn ni àwọn ohun lọ́mọ ìyá. bíbí aago 3 ló wọlé. aago 3 ni máa wọlé. ṣé wọ́n wá kí ni wọ́n fẹ́ kí wọ́n ti fọ́kọ̀ òun. òun fúnra rẹ̀ ti dájú ọkọ rẹ̀. ọ̀nà kọ́rọ̀ yẹn yá àwọn tó burú wà ní. ẹ̀yin olóyè lọ̀rọ̀ yí ṣé ẹ rọ́rọ̀ tó wà lẹ̀ yìí ẹni tó pẹ́ǹtà wọ́n wá bí ọkọ rẹ̀ ní o amọ́kọ rẹ̀ ń ta òun pẹ́ǹtà òun aago 11 la mú o tọkọ tíyàwó wa láago 3 ní wọlé bẹ́ẹ̀ lọ̀rọ̀ tó wà lẹ̀ yìí o wọ́n ń rọ̀rọ̀ síra wọn lọ́rùn ni ṣùgbọ́n ká sì mọ́ bá lọ ká sì mọ́ bá bọ̀ kódà kan ká gbogbo epo kúrò láyé kí ni mo wí? kódà kan má kun owó láró mọ́ kan kùn ún lépo kí ló ní mo wí? wọ́n mọ̀ sí bí wọ́n ṣe tán ẹyọ kankan kọ́ọ̀tì ẹ̀ sí méjì mo dìbò fún Tinubu kí ni mo wí? gbogbo tán bá wò sí mo dìbò má rí o sì sọ̀rọ̀ ọ̀tẹ̀ o ṣùgbọ́n tẹ̀ wà nílẹ̀ èmi mọ̀ pé ọ̀tẹ̀ àárín ọ̀tẹ̀ lèjọba yìí wà báyìí àárín èké ni wọ́n wà báyìí àárín àìfẹ́ràn ara wa ni gbogbo wa wà ọlọ́run Nàìjíríà yà fẹ́ràn ara wa ṣé rí ẹni ó bá ní làákàyè àtẹni tó bá gbọ́n lọ́mọ̀rọ̀ mi gbọ́ ọ̀rọ̀ tí mo béèrè bọ́rọ̀ Nàìjíríà ti rí gẹ́lẹ́nu kí ló ní mo wí? ẹni tí mọ́tò ẹ̀ bàjẹ́ tó pẹ́ wọlé ni wọ́n wá bí táwọn ọlọ́pàá wá mú wọ́n wá lọ mú délé àbọ́lọ́dẹ ọkọ̀ yín pẹ́ńtà aago 11 ní ọdẹ àwọn yá lónìí aago 3 ní wọlé bọ́rọ̀ Nàìjíríà sí rí lákòókò yìí kọ́lọ́run ọba mi kó wá bá wa ṣe kọ́lọ́run ọba mi kó bá wa járe gbé ìkà kọ́lọ́run ọba mi kó járe bí sọ kalẹ̀ kọ́lọ́run ọba mi kó jẹ́ kí ìjọba náà dáa fún wa ṣùgbọ́n lákòókò yìí a ti wà lójú agbami tá a mọ̀ bí tá a fẹ́ sọ̀ sí
ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn náà ń gbà wọn ò ṣe lọ́hùn, wọn ò ṣe lọ́ gbogbo wọn náà àtọ̀tún àtòsì wọ́n kàn lọ́pọlọ akàfẹ́ràn wọn a sì fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run sì fẹ́ wọn ní. Wọn ò lẹ́mìí ìbẹ lọ́hùn, wọn ò lẹ́mìí àti bẹ Ọlọ́run. Àwọn wá lọ Mọ́kà, àwọn wá lọ pàgàjàgà jaragada aláwọn náà bẹ lọ fúnra wọn. Ọlọ́run bá wọn rú àwọn yẹn, àwọn èsè lọ sàwọn ẹni Ọlọ́run, àwọn ẹni Ọlọ́run wọ́n lọ sàwọn kan ní ẹwà bá mi lọ ń múra, wọ́n sàwọn ẹni Ọlọ́run, àwọn ẹni Ọlọ́run, àwọn ẹni Ọlọ́run wọ́n ní ẹwà bá wa lọ Jerúsálẹ́mù, wọ́n sàwọn bàbá ẹlẹ́sìn kàbáláyé ẹ lọ bọ tẹ̀ ń bọ kí gbogbo ọ̀rọ̀ yóò lójútùú. Ṣé bí wọ́n lówó lọ́wọ́, ṣé bá wa pè wọ́n ṣàkíyèsí, ṣé bá fún wọn nímọ̀ràn. Èèyàn tó gbẹ́rù kalẹ̀ tó bá fẹ́ tà yóò ṣáájú ni. Kí ló ní mo wí? Ìwọ tí ọba fẹ́ ṣòwò tó fẹ́ jèrè ó ṣáájú ni. Àwọn yóò bẹ lọ́n tó ọpọlọ pé wọ́n mọ̀ṣèlú ṣe nìkan ni wọ́n ń ṣe, wọn ò lọ́pọlọ pé káwọn òwúlà sábà ni wọ́n gbọ́n ọgbọ́n àgbọ́njù ni, ọgbọ́n àgbọ́njù wọ́n gbọ́n àwa ni wọn ò gbọ́n ni. Wọ́n pè àwọn ẹni Ọlọ́run kan pè wọ́n jókòó ẹgbẹ́ lọ́n kí Nàìjíríà yìí lójútùú. Àwọn tó ń bínú yìí ọmọ bínú mọ́, àwọn tínú ń bí ìkọ́kọ́ lọ́run rọ̀ wọ́n lọ́kàn, àwọn tí gbogbo nǹkan fẹ́ dà nǹkan, àwọn àgbà kan bẹ́lẹ̀ yeyógé, àwọn àgbà kan wà nílẹ̀ tí wọ́n fẹ́ dà nǹkan rú, àwọn atókù mọ̀kù amọ̀nà ọ̀run mọ́ lọ, àwọn tó tí gbogbo táìmù ayé ti lọ fún wọn tán, wọ́n wà nílẹ̀ Nàìjíríà yìí wọ́n fẹ́ dà nǹkan rú, tí wọ́n ti tò àárò tí wọ́n ò rí tò, tí wọ́n tọ̀sán tí wọ́n ò rí tò, tálẹ̀ wọn kò ní rí tò, wọ́n wà bẹ́ẹ̀. Ọmọ pé tọkọ-tìyàwó ń jà, bàbá àgbà tí wọ́n bá ní kọ́ fẹjọ́ lò nínú ilé, ó ní gba ojú rẹ̀ àṣídì gbójú ìyàwó rẹ̀ sọmọ dáadáa, sọfẹ́ léyàwó ẹ̀ lọ ní àbọ̀fẹ́ kíyàwó gbójú. Kí ni mo wí fún ẹ? Ó ti léyàwó lọ, ó dìjọ́ mẹ́jọ lónìí. Aṣọ pé wọ́n ní lówe là ń lùlù àgídìgbò, ọlọ́gbọ́n ló lè ṣe kí ni ló lè yé, olùmọ̀ràn ló lè ṣe kí ni ló lè jíjú ẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ rèé o, ẹni tó bá gbọ́n á mọ̀ pé ibi báyìí lọ dorí ọ̀rọ̀ kan, torí pé wọ́n ní àgbà kò fi gbogbo ẹnu ṣe kí ni, kò fi gbogbo ẹnu sọ̀rọ̀. Bàbá ti sọ ní ṣókí, wọ́n dẹ̀ ní káwọn tó níye tó lóye, àwọn lóye àwọn lọ́gbọ́n ẹ̀kan wà tú síbi tó bá wù wọ́n. Ibi tẹ́ bá tú sí drop comment yín sí section yẹn, ibi tẹ́ bá tú bọ́ ṣe sọ̀rọ̀ yẹn bẹ́ bá ṣe tú drop comment yín sí section yẹn, àwa mọ̀ bí tẹ́ gbégbá, àwa náà wá tú fún yín tá bá ti rí gbogbo ìtẹ́yìn lọ sọ, àwa mọ̀ bóyá ìyí tẹ́yìn rò àti ìtọ́ sọ bóyá ó ṣe kí ni ó bára wọn. Ẹ̀yin la fi sọ fún ẹ pé oṣù tuntun ni àwọ̀ yìí, wá múra sí ọ̀rọ̀ ayé ẹ̀. Ó wá wẹbìdà lọ́dọ̀ bàbá wẹbìdà ní Baba Alubarika tí wọ́n wà ní Ìgbódú, ìyẹn ní Ìjẹdẹrù. Kíbi tí wọ́n bá ti ń bọ̀ bá sí Ìkòròdú garage, owó tó ń lọ sí Ìjẹdẹrù bọ́lẹ̀ ní Ìgbódú junction, kó béèrè Baba Alubarika, wá tọ́nà bó ṣe máa rìn ilé ayé tiẹ̀. Má dúró sí náà láyé o, ibi náà true ni kò ṣe kí ni kò kọrí mọ́ báyìí, torí January ló ti lọ yìí, February kò tún mú mi kò mú ṣe, tàbí kò pe nọ́mbà yìí 08023829492 08023829492. Wá sọ́dọ̀ Baba Alubarika kíre kó lè jẹ́ tiẹ̀. Àti pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá tẹ́ nífẹ̀ẹ́ wa, ẹ tẹ super thanks kẹtẹ mọ́ light kalẹ̀ máa rí ìgbádùn títí ní ló jẹ́ wá lógún. Ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your